àádúpẹ́ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ ni ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn àfáà wa tí wọ́n wà pẹ̀lú mi lérí ètò wọ́n bá wa dúpẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá wa yìn anabi wa Muhammad àti gbogbo àwọn anabi ọlọ́run látòkè délẹ̀ àwọn àfáà wo ni àwọn náà ni Ustaz Abdulhafiz Dambani àbí Dambani Allahu Akbar láti ọ̀dọ̀ àwọn baba níbání lọ́hùn kọ́ ọlọ́run sábà sàlékún dáadáa fún àwọn baba Ustaz wa Abdulhafiz Dambani ó wà lérí ètò pẹ̀lú mi láti ilé kásọ̀tàn láti ilé Dáúdù Bani lọ́dọ̀ àwọn baba náà ni Allahu Akbar ọlọ́run kọ́ bá sàlékún dáadáa fún àwọn baba la ilaha illallah Ustaz wa Abdulhafiz Dambani ẹ sálámà sí gbogbo ilé kí wọ́n mọ̀ pé wà lérí ètò. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam lórúkọ gbogbo àwọn àgbàlagbà wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ sì já tàtàràtà Ànábì wa Muhammad náà káwá yin gbogbo àwọn ànábì Ọlọ́run. Ustaz wa Abdulhafiz Dambani ẹ̀yin tí bí ewì ni torí mo gbọ́ àwọn ètò yìí kan tẹ́ ẹ ṣe rí àwọn kẹsẹ̀tì kan tẹ́ ẹ ṣe rí tẹ́ ẹ fi kí àwọn baba alájẹ àgbà nígbà tí ń lọ bí ọdún kẹẹ̀ẹ́dógún ẹ padà bá ń kí baba o ẹ padà bá ń kí baba àti gbogbo àwọn wàlíyé Ọlọ́run kó àbúṣe ìṣẹ́jú mẹ́ta àbí mẹ́rin ni ẹ fi kí àwọn baba náà ṣùgbọ́n Ànábì wa Muhammad ẹ bá yẹ Ànábì wa Muhammad Ustaz Abdulhafiz Dambani. ọpẹ́ ni fẹ́lẹ́dùmarè ọba tó marè nínú afẹ́fẹ́ ọba tó marè nínú omi ọba mi arínú òde ìbàrẹ̀ o àlàáfíà ní fún gbogbo wa ní mùmìnì ní kìrìsìtẹ́nì asàlámù àlékún kó mọ́ jẹ́ tiwa ewì Ìlọrin láyé ń pè mí bàbá wa kí sọ́sùlẹ̀ àǹbìyá yìí ẹ ò ní mọ̀ nira lọ́lọ́run níṣẹ́ ńlá Muhammad bàbá wa bá lù ú lọ́rin wọ́n ṣe bà lọ́wọ́ kó wá gbogbo àlìhùmà nábì nílé tẹ̀ǹdẹ́ tí gbọ́ ètò kí sọ́sùlẹ̀ àǹbìyá yìí akí gbogbo wa olúwelédùn òní padà lẹ́yìn kó wá lọ́lọ́run níṣẹ́ ńlá Muhammad mo ní sàmúṣù dùhà ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀ ìrẹ́ ní bá ń yòbó sẹ́ńlá sallallahu alayhi wa sallam tájìlì ùdá ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ṣèbí ìdá àti gbọ́ lẹ́nu yín tẹ́ fi kọ́ wa náà ni òun lẹ tún wí fún wa láìpẹ́ pé wà máa rìsálí náà kà ilá rahmatan lil alamina ni òjíṣẹ́ ńlá lolúwa ń bá wí ànábì náà ni àtòjẹ tó tà ẹ̀já yóò wá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wí kí la fẹ́ wí nípò òjíṣẹ́ ńlá Muhammad kí la fẹ́ sọ nípò ńṣẹ́ ńlá ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. èyí tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká fi mọ pàtàkì ànábì kún bá tún ṣe máa sí náà ni pé fáyín nẹ́ka lákàlá olùkíní àzínì lákè lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà Allahu Akbar. ìwà pẹ̀lẹ́ ìwà rẹ̀lẹ̀ tí ń bẹ lára bàbá àsáró ọ̀sẹ̀ ńlá ni wọ́n ti kọ́ sallallahu alayhi wa sallam. ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam fáyín nẹ́ka tó lù wá wí ìwà pẹ̀lẹ́ náà lànàbì fi lò ní ayé ló fi rí ibi dé sí lọ́dọ̀ olúwa òun náà ló ń kálukú láàfin kígbe oúnṣẹ́ ńlá lọ́tún láàfin kígbe oúnṣẹ́ ńlá lósì kí gbogbo wa ká ṣe pẹ̀lẹ́ torí èyí tá a bá lẹ́nu àwọn àgbàlá ní pé ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ àmọ́ èyí tínú ń kí la ní tá a fi ń gara síra wa kí la ní tá a fi ń sánpá táǹkù àníwà pẹ̀lẹ́ kúlùkíní àzímì òun náà ní kí gbogbo wa ká ní ìwà pẹ̀lẹ́ náà lànàbì fi borí gbogbo àwọn òjíṣẹ́ tó kù èyí tí mo fẹ́ jẹ́ ká mú bẹ́ẹ̀ nu gbogbo àwa tá ń tẹ́sí gbọ́ wa àmọ́ ànábì àtàwọn òjíṣẹ́ yòókù tó kù àmì lólúwa fi wọ́n ṣe fún wa èyí tí wọ́n fẹ́ jẹ́ ká mú lára wọn òun náà làdúrà táwọn bàbá wa ń ṣe wọ́n bá fún ọ léyìí yá jàbùjàbù kò lè ṣiṣẹ́ fún ọ èyí tí wọ́n wí fún àyè òun ló lè ṣiṣẹ́ ó tọ́ súnà ń bẹ nínú ìwé mímọ́ Al-Qur'ani òun ni ẹja dún ní mọ́ gbogbo àwọn ànábì pátápátá kò séyìí tí ò ládùúrà tiẹ̀ òun làwọn bàbá wa yanjú nínú ètò kí sọ́sùlẹ̀ àǹbìyá yìí ẹja dún ní mọ́ torí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. èyí tó ti yé wa náà ni pé òun lọ̀gá gbogbo òjíṣẹ́ pátápátá àdúrà tànàbí ṣe òun làwọn bàbá wa ti ṣàlàyé fún wa béèyàn bá dún ní mọ́ pẹ̀lú ọkàn béèyàn bá dún ní mọ́ pẹ̀lú ìwà béèyàn bá dún ní mọ́ pẹ̀lú sùúrù ohun tí ń ṣe kò sì ní bàjẹ́ èyí tó kù tí ètí ṣe olúwo sì jó mọ́ ẹja sí rọrùn gbogbo èyí tí wọ́n ti wí fún wa àti tànàbí tàtún gbọ́ nínú àwọn àdìyẹ́tù wùsùlù tí wọ́n ń kà fún wa léyè ètò kí gbogbo wa ká dún ní mọ́ torí ànábì kọ̀ọ̀kan lolúwa ní mùjísà tó gbélé wọn lọ́wọ́ wọ́n ní kí n má wọnú ẹ̀ púpọ̀ kó mọ̀ di pé wọ́n ń ṣe tẹ́rí ṣe. naam adiyatu sayyidina Muhammad sallallahu alayhi wa sallam ohun tẹ́ ń gbọ́ ni ohun Ustaz wa Abdulhafiz Dambani
láti ọ̀dọ̀ àwọn bàbá wa ní ilé Dáúdù Báni iná lẹ̀ ń gbọ́ ni ọ̀dà bẹ́ẹ̀ ni ewì Ìlọrin Allahu Akbar ewì Ìlọrin kò sí tí ó fi kí àfikún fi yàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ tún padà bá a lọ sọ́dọ̀ Ànábì ẹ wo tí àfáàwà ustaz Abdulhafiz Dambani tí wọ́n kà fún wa ẹnu pé ìjà nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ tá a bá ti ń lò ó tí ẹ bá ikú àtàbá lo yá jábùjábù náà ni ó tó ṣiṣẹ́ ìjà lè ní sùúrù rẹ̀ ìjà lè ní ìwà rẹ̀ tí ó fi wá mú àdúrà yìí tí ó fi máa tètè máa ṣẹ.